Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Oore ọ̀fẹ́ ńlá tẹ fún wa láti lè rí ọjọ́ ìyòní ó tẹ̀lé pé ìgbà mìíràn ẹ̀dùn ni ṣùgbọ́n àwa gẹ́lì yí Ọlọ́run nítorí ọmọ wa tó fi wá sọ́dọ̀ yìí torí wọ́n ti jàjà wọ́n ti ṣẹ́gun adé ògo náà tẹ́lẹ̀ fi sílẹ̀ àwọn àmà tó wọ́n ti gbà ògo ní forúkọ yìí àwọn ẹbí rèé àwọn ọmọ rèé ìdílé rèé lọ́sùn lọ́sùn tí wọ́n ń dúpẹ́ fún gbèsè ayé rere ìgbóná wa gbọ́ pé wọn ẹni wọn wá gba ẹ̀yìn wọn dúpẹ́ lónìí lórúkọ Jésù ẹ̀yìn tí wọn náà jẹ́ kó dára ọjọ́ wọn jẹ́ kó dára wọ́n yẹ kí wọ́n fi ọjọ́ lọ́jọ́ lọ bàbá ọmọ mi tí wọ́n ti mú àwọn owó tí wọ́n lò ló wà bá mi fi ọ̀pọ̀ lọ́pọ̀ ẹ̀ fún wọn á gbàdúrà fún ìdílé bẹ́ẹ̀ tí lọ ìdílé yóò ní túká torí pé arábìnrin wa kò láàrin yín lórúkọ ìdílé náà ní dàrú lọ gbàdúrà fún àwọn Ọlọ́run àṣẹ ọ̀nà yín rere gbogbo àwọn ọ̀nà ètí màmá ti tọ́ yín ẹ̀ ò ní kúrò níbẹ̀ pàápàá jùlọ ṣeré tí wọ́n ti ṣe lórúkọ Jésù kò ní bàjẹ́ gbogbo ọ̀nà tí wọ́n ti tọ́ yín sí lórúkọ Jésù èso ní bọ́sàárín yín màmá so yín pọ̀ lórúkọ Jésù ogun pẹ́ẹ́ntùká kò ní bọ́sàárín yín mi ò gbọ́ tí èmi ò gbọ́ tí èèyàn náà má yẹ kó ṣẹlẹ̀ Ọlọ́run lọ bá mi dì wọ́n mú sọ wọ́n di ọ̀kan mo tún gbàdúrà fún ìdílé lórúkọ Jésù ìdílé náà jẹ́ kó máa gbòòrò bàbá ògo pẹ́ẹ́ntù ká má jẹ́ kó ọlẹ́nu ìdílé náà bá mi dì wọ́n mú ró wọn ní agbára ikú màmá wa má ṣe lákòófà láàrin ilé má ṣe lákòófà nínú ìjọ bàbá gbọ̀tá máa rántí ìgbẹ̀yìn màmá ẹ̀jẹ̀ ká rántí ẹ̀sìn rere ayọ̀ ni kó wà nínú ìdílé náà gbogbo àwọn àgbà tó wà bẹ́ẹ̀ ọjọ́ yìí ó dalẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ tó wà bẹ́ẹ̀ ẹ ó dàgbà fóògùn Ọlọ́run mo gbàdúrà fún yín ayé yóò tòrò ọkàn yín yóò balẹ̀ bí gbogbo ẹ ti lè lè tónú ayé tí yóò ní ilé nínú rẹ̀ bàbá a ó ṣiṣẹ́ a ó gbàdé yìí èmi pẹ̀lú yín a ó gbàdé ògo ilé ògo yóò jẹ́ tiwa bẹ́ẹ̀ ni yóò rè Jésù Olúwa. Praise the Lord. Ẹ jẹ́ ká lọ jókòó so àdáde Olúwa wá síwájú láti wá sọ̀rọ̀ ìdúpẹ́ ẹ máa bọ̀ ẹ wá sọ̀rọ̀ ìdúpẹ́ ẹ̀ẹ́dẹ́ wọn.
Can you video this place? You don't want the video.